èyí ni ìgbésẹ̀ tuntun tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun gbé lórí àwọn onímọ́tò. iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ káàkiri ìpínlẹ̀ náà lòdì sí àwọn mọ́tò àti alùpùpù tó ń lo nọ́mbà tí wọ́n dá nǹkan bò, àwọn tó ti bàjẹ́ tí kì í ṣe òjúlówó àtàwọn mọ́tò tí kò ní nọ́mbà rárá. ìgbésẹ̀ náà bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ nínú àtẹ̀jáde kan. Ó ní ìgbésẹ̀ náà tẹ̀lé ìlànà tí ọ̀gá pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí fi síta. Ọ̀jẹ̀lábí sọ pé èròǹgbà ìgbésẹ̀ náà ní láti mú ààbò tó nípọn sí i, dídáàbòbò àwọn aráàlú àti láti dènà àwọn ọ̀daràn. àtẹ̀jáde náà tó fi hàn pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gọ̀tán ti pàṣẹ fún gbogbo àwọn area commanders àti divisional police officer láti gba àwọn mọ́tò tó bá ní irú ìṣòro bẹ́ẹ̀ kí wọ́n sì ṣe ìwádìí tó jinlẹ̀ lórí wọn. ìlànà náà tún kan àwọn mọ́tò tó ní nọ́mbà tí a fún ní ọ̀nà tí kò bójúmu, tí a ti yí padà tàbí tí kò ní àṣẹ tó péye. iléeṣẹ́ ọlọ́pàá náà gba àwọn awakọ̀, àwọn tó ń ṣiṣẹ́ gbígbé èrò àti àwọn tó ní ọkọ̀ lọ́wọ́ níyànjú láti rí i dájú pé àwọn mọ́tò wọn ní nọ́mbà tó jẹ́ òjúlówó tí a sì lè kà ní kedere ní gbogbo ìgbà. wọ́n ní ìgbésẹ̀ náà kì í ṣe láti fi yọ àwọn aráàlú lẹ́nu nítorí òfin, bí kò ṣe láti dènà àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá láwùjọ wa. àwọn ọlọ́pàá tún fi dá àwọn aráàlú lójú pé gbogbo òṣìṣẹ́ tí wọ́n yàn fún iṣẹ́ náà yóò wà ní ọ̀nà tó bójúmu tí yóò sì wà ní ìbámu pẹ̀lú ìlànà òfin. bákan náà wọ́n pe àwọn aráàlú láti fi àlàyé tó dájú ní àkókò tó yẹ ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti jẹ́ kí ìgbésẹ̀ náà láṣeyọrí.